ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sùn ṣe Ifa Academy. Mímọ̀ nípa Ifá dára púpọ̀ láṣẹ lórí amóhùnmáwòrán. Ẹ kú lé gbogbo akẹ́kọ̀ọ́ o. Mo lérò wípé ẹ ti gbáradì fún àwọn ìbéèrè tí a fẹ́ béèrè ní òní lórí Ifá tí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ ti gbáradì dáadáa. Ẹ ti gbáradì dáadáa. Ó dá yín lójú. Ó dá yín lójú. Ẹni tó bá rí wípé ó ní nǹkan kan tó ń gbé sétí láti pé kò ń gbọ́ kó gbé sétí. Ẹni bá rí pé ó ní nǹkan kan tó lè gbé sáyà láti pé kò ń gbọ́ kó gbé sáyà. Mi ì fẹ́ gbọ́ pé mi ò mọ nǹkan tí Ifá yẹn sọ o. Nítorí wípé a ti sọ fún yín ní ọ̀sẹ̀ tó kọjá wípé kí ẹ bójútó ẹ̀kọ́ yín dáadáa kí ẹ sì mọ ohun tí ẹ ń ṣe. Inú odù tí màá ti bẹ̀rẹ̀ Ifá kíkì lónìí òun ni odù tá a ti máa béèrè ìbéèrè òun ni ọ̀yẹ̀kú méjì. Ọ̀yẹ̀kú méjì yìí ta ló lè sọ ìṣísẹ̀ fún wa láàrin gbogbo wa níbí? Okay. Ọ̀run ìlànà ó dà gírì. Oní ìlú. Oní ìgbò là ń bẹ́mọ́. Ìgbò là ń gbé sí. Ìgbò là ń bọ́ ilẹ̀. Ìgbò là ń bọ́ gẹ̀dẹ̀. Àkìrá nìkan jẹ ọmọ nínú ìlú. A ti ṣe mọ̀mọ́ nínú ìlú. Ẹ ṣé, ẹ pàtẹ́wọ́ fún wọn. Ta ló mọ ẹyọ àkọ́kọ́ nínú ọ̀yẹ̀kú méjì náà? Okay. Okay. Pérégedé ìwọ ni yèyé ojúmọ́, ẹ pàtẹ́wọ́ fún wọn náà. Okay. Ẹ̀wọ̀ wà nínú ẹ̀. Ǹjẹ́ ta ló lè ṣàlàyé ẹ̀wọ̀ ẹ̀ fún wa? Ọ̀yẹ̀kú méjì. Ẹ̀yin ti sọ. Ẹyọ wo ló tún wà ńbẹ̀? Ẹni tó bá mọ ẹyọ ẹ̀ kí wọ́n sọ fún wa. Àdúgbò fún àgbègbè tí àgbègbè ọmọ àgbègbè ṣékété tí ọmọkùnrin gbóyà lọ́tọ́ ẹ̀rọ pàdé ọ̀pá ní. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ó kọ ẹyọ kan. Ẹ̀yin ti sọ lẹ́ẹ̀kan. Okay. Òṣù ni òrùgbù. Ìjàkùmẹ̀gbọ́n. Ìjàkùmàbúrò. Babaláwo iná ṣífá fún iná. Nígbà táyé iná wà ní kéréje. Kàkà kí ayé iná bàjẹ́, àràmọ̀ yóò bá wa gbáyé iná dìde. Kábọ́ tó ní Ifá ti òní pàtẹ́wọ́ fún ọ. Odù Ifá tí a fẹ́ ṣe lónìí òun ni a ń pè ní Ìdí Méjì. Kí ni mo ti pe orúkọ odù Ifá náà? Ìdí méjì. Kí ni ìtumọ̀ ìdí? Inú mi dùn sí ánsà yẹn. Ìdí méjì. Mélòó ni ìdí oníkálukú? Ìdí méjì. So ìgbà tí ìdí méjì ń ló jókòó tara wa rọ ni. So ẹsẹ̀ kìíní ibo la ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀? Ìṣísẹ̀. Ìṣísẹ̀ tí a ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ lónìí nínú odù Ifá náà, Ifá sọ wípé ó ní òkùnkùn
Ọ̀rúnmìlà ní òkùnkùn, Ifá mo ní òru. Kí ni mo pè é? Ọ̀rúnmìlà ní òkùnkùn, Ifá mo ní òru. Ọ̀rúnmìlà ní òkùnkùn. Ní òkùnkùn. Ifá mo ní òru. ó ní òkùnkùn. Ní ìyá Ògún bí Ògún sí kò rínú Ògún. Òkùnkùn ní ìyá ìjà. Ìjà sí kò rínú ìjà. òkùnkùn. Ní ìyá Ọ̀ṣun. Bí Ọ̀ṣun sí kò rínú Ọ̀ṣun. Ọ̀rúnmìlà ó ṣe ń sọ̀rọ̀ Bí èdè. bí ẹ̀yọ̀, bí òwe bí òwe bí òwe. Ó ní ẹni tí a dá Ifá yìí fún ni òun bá wí. Ó ní ẹni tí a dábàá yìí Ó ní bá wí. okay. Now Ọ̀rúnmìlà ní òkùnkùn, Ifá mo ní òru. Ọ̀rúnmìlà ní òkùnkùn, Ifá mo ní òru. Ó ní òkùnkùn Ìyá Ògún. Ògún bí Ògún sí kò rínú Ìyá Ògún bí Ògún sí. kò rínú Ògún. Kò rínú Ògún. Òkùnkùn Ìyá ìjà bí ìjà sí. Kò rínú ìjà. Ó ní òkùnkùn níyà Ọ̀ṣun bí Ọ̀ṣun sí kò rínú Ọ̀ṣun. Ó ní òkùnkùn. Ó ní òkùnkùn. Ní ìyá. Ọ̀rúnmìlà Ó ṣe ń sọ̀rọ̀ bí èdè bí ẹ̀yọ̀, bí òwe bí òwe. Ó ní ẹni tí a dábàá yìí fún. fún ni òun bá wí. Ta ló wá lè sọ nǹkan tí Ifá ń sọ fún? Òtítọ́. Ifá ní ẹni tí a dábàá yìí fún. Àṣẹ. Àṣẹ. Ẹ̀hẹ́n. Ifá ní ẹni tí a dábàá yìí fún. Ifá ní inú òkùnkùn ló wà. Ifá ní kó rúbọ. Ẹjọ́ Ifá ní inú òkùnkùn. Ẹni tí a dábàá yìí fún. Òkùnkùn ni oníbèrè yìí wà. Ifá ní kẹ́ni náà kó sì gbìlẹ̀ kó sì yé sórí òkùnkùn. Kí ẹni náà má sùn lókùnkùn mọ́. Kí ni Ifá tún sọ? Ṣé àṣẹ ibẹ̀ ti tán? Àbí? Ok. Ọ̀rúnmìlà ní òkùnkùn, Ifá mo ní òru. Ọ̀rúnmìlà ní òkùnkùn. Mo ní bá lóru. Ó ní òkùnkùn níyà Ògún bí Ògún sí kò rínú Ògún. Òkùnkùn níyà ìjà bí ìjà sí kò rínú ìjà. Òkùnkùn níyà Ọ̀ṣun bí Ọ̀ṣun sí kò rínú Ọ̀ṣun. Ọ̀rúnmìlà ó ṣe ń sọ̀rọ̀ bí èdè bí ẹ̀yọ̀, bí òwe bí òwe. Ó ní ẹni tí a dá Ifá yìí fún ni òun bá wí. Nítorí pé Ògún ò níyà débi pé wọ́n fẹ́ bí, Ọ̀ṣun ò níyà débi pé wọ́n fẹ́ bí. Ṣùgbọ́n Ifá fi pòwe fún wa wípé ayé ẹni tá a dáfà yìí fún ó wà nínú òkùnkùn.
àlàyé yẹn yé yín tí bàbá rẹ̀ ti sọ pé Ifá ní inú òkùnkùn ni oníbèrè yìí wà ṣùgbọ́n inú òkùnkùn ayé ni 1 kí ẹni náà masus lókùnkùn mọ́ number 2 àṣẹ tó kúnná ni 3 níbẹ̀ ni pé ibi kẹta níbẹ̀ ni wípé oníbèrè yìí gbogbo ìyẹn oníbèrè yìí gbogbo tó bá jẹ́ pé àgbàlagbà obìnrin ni àwọn òfin wípé orí ọmọ rẹ̀ kan ló wá béèrè sí àárín àwọn òkùnkùn ni ó bí ọmọ náà sí wọ́n sì ti fi òkùnkùn bò ayé ọmọ náà òun ló jẹ́ kí ó mọ ìtumọ̀ lórí ayé ọmọ rẹ̀ náà ṣàlàyé yé wa nítorí pé kò rínú wọn ẹlẹ́ẹ̀kẹrin nílẹ̀ ni wípé wọ́n fẹ́ sọ ọmọ rẹ̀ bí ọ̀tá fún kí oníbèrè yìí rúbọ kí wọ́n má sọ ọmọ di ọ̀tá fún ẹni yìí ń di inú kò sọ àṣírí ìṣòro rẹ̀ kí ayé lè ràn lọ́wọ́ kí ó sọ ohun tó pamọ́ kí ìmọ́lẹ̀ lè wọ ilé ayé rẹ̀. láti sínú òkùnkùn ẹjọ́ àwọn olóore rẹ̀ wọn ò rí ṣùgbọ́n kí ó lọ bọ orí rẹ̀ kí ó lè ní àbọ̀yọ kó lọ bọ orí rẹ̀ kí ó lè ní àbọ̀yọ ẹ béèrè pé báwo ni ó ṣe fi bọ kí la ibo la fi fádé ó lè ní àbọ̀yọ ẹ ṣé ok now kí ló máa fi ṣe ìbọrí fún àbọ̀yọ obì méjì a ó jù ú sínú òkùnkùn pẹ̀lú ẹ jókòó mo ní kò a ó jù sínú òkùnkùn tá a bá ti wá jù sínú òkùnkùn tá a bá jù sínú òkùnkùn ní apá ọ̀tún a ó wá máa wá apá òsì nínú òkùnkùn yẹn náà ṣé ẹ̀mọ̀ pé kò pọ́síbù obì méjì tó jẹ́ aláwọ̀ mẹ́rin ni wọ́n fi ń ṣe ohunkóhun níbi irúnmọlẹ̀ láti béèrè láti wádìí a ó ju obì méjì yẹn sí apá ọ̀tún ó ṣe ṣe ká di obì méjèèjì papọ̀ tàbá jù sápá ọ̀tún a ó máa wá apá òsì níbi tá bá ti wá apá òsì yẹn jẹ́ mi pé a lè rí nínú òkùnkùn yẹn ṣùgbọ́n a ti máa ní iná kan tí a lè tàn tó jẹ́ pé kò ní kú títí di ọjọ́ kejì ó dára kí èèyàn tan rechargeable lamp tó jẹ́ pé èèyàn mọ̀ pé kò lè kú di ọjọ́ kejì tó ti wà fully charged torí kí ó má di pé ó lọ kú ní àárín méjì láàrin òru so ẹ lè lo generator ó lè dìde kú ẹ má dẹ̀ gbọ́kànlé iná ìjọba tó bá jẹ́ pé Nàìjíríà ni nítorí pé ó lè kú ní ìgbàkigbà
nítorí pé ọjọ́ tẹ́ bá bọrí náà iná yẹn ò gbọdọ̀ kú títí tí ojú máa fi mọ́. Ẹ wà á tan iná yẹn lẹ́yìn ìgbà tẹ́ ti wá obì yẹn fún ìgbà díẹ̀ tẹ́ ẹ rí, ẹ wà á tan iná. Tẹ́ bá ti wá tan iná tí àwọn kékeré ní ìmọ́lẹ̀ máa wà nínú yàrá tí ẹ ti ṣe. Tí ìmọ́lẹ̀ bá ti wà ní kedere yẹn, a máa wo obì níbi tí a ju obì sí. Now a wá lọ mú obì, a wá sọ pé láti ìgbà yìí tí mo ti ń wá orí ọ̀rọ̀ ara mi ò rí nítorí pé ó wà nínú ṣùgbọ́n ìmọ́lẹ̀ ti wá dé báyìí o, òkùnkùn sì ti paradà. Ìwọ ẹlẹ́dàá èmi ti rí orí ọ̀rọ̀ ara mi tí mo ń wá kiri o. Ẹ wá móbì méjì yẹn, ẹ wá fi bọ orí yín. Tá bá ti wá fi obì yẹn bọrí nínú ìmọ́lẹ̀ yẹn, a ó pa obì yẹn, omi la máa fi pẹ̀lú obì yẹn tí a máa fi bọ orí náà. Tá bá wá bọ orí náà tó bá di lọ́jọ́ kejì, àwa lè pa iná náà, ṣùgbọ́n kí a gbìyànjú kí a má sùn lókùnkùn mọ́, nítorí pé inú òkùnkùn ló kú ti wọ ilé ayé onítọ̀hún. A ò gbọdọ̀ wá sùn sókùnkùn mọ́, ṣùgbọ́n láti ọjọ́ tá a bá ti ṣe ìyípadà olóore yóò wà fún oníbèrè náà. Ṣàlàyé yé yín, tí ó ti yé yín yékéyéké, wọn ò ní bèrè lọ́jọ́ mi kí ẹ sọ pé ẹ mọ̀. Kí ni wọ́n fi ń borí ẹ̀? Okay. Ẹ̀yin èèyàn wa nílé gbogbo tí ẹ rí wípé ọ̀rọ̀ Ifá yìí ó máa ṣe àwa ọmọ Yorùbá àti àgbáyé ní àǹfààní, ẹ gbìyànjú kí ẹ bá wa máa share ẹ̀, kẹ́ máa like ẹ share ẹ̀ dáadáa sí àwọn gúrùpù oríṣiríṣi kí àwọn náà lè kẹ́kọ̀ọ́, kí wọ́n lè mọ ohun tí wọ́n ń ṣe nínú Ifá wípé kì í ṣe nǹkan aburú kankan. Ẹ yọ nínú odù yìí, a máa pe ẹyọ kan, a máa wá sọ ìtàn tí ó jẹ́ ẹ̀wọ́ méjì, ṣùgbọ́n ìtàn àti ìyẹn ẹ̀wọ́ àti ẹ̀wọ́ ẹlẹ́ẹ̀kejì máa jẹ́ eléyìí tá a lè kì lẹ́yọ tí a sì lè kì ní ẹ̀wọ́. So ẹ jẹ́ ká kọ́kọ́ kí ẹyọ yẹn. Adídí, èdì, ẹ lè lọ síbòmíì kan sọ pé adídí òdì, the same thing ni o. Adìdì, èdì, adífá fún ìdí ọkùnrin, abù fún ìdí obìnrin. Wọ́n ní kí wọ́n rúbọ. Ìjà tí wọ́n fẹ́ lọ jà kí ó lè já síbi ire. Àlàyé yẹn yé yín. Adídí èdì, adágún ìdí ọkùnrin, adágún ìdí obìnrin, wọ́n ní kí wọ́n rúbọ ìjà tí wọ́n fẹ́ lọ jà yìí kí ó lè já síbi ire. Àwọn míì lè kí bẹ́ẹ̀,
àwọn mìíràn sì lè kí pé adídí èdí àdìdì èdí ajá fún ìdí kò ní àbùkù ìdí kò ní ẹkún ọmọ ni wọ́n ń sun. ọjọ́ tí ìdí di méjì odidi ọmọ ló ti bẹ̀ jáde. ṣe ń gbọ́ so eléyìí ìwúre ni a sì lè kí fún yàn a lè fi ṣe wúre fún àwọn méjì tí wọ́n ń wá ọmọ ṣùgbọ́n àṣẹ wo ni Ifá yìí sọ báyìí àṣẹ ẹ̀yin tá a bóyá ẹ bá a pàṣẹ fáwọn tí wọ́n dáfá ẹni tó dáfá yìí bá a pàṣẹ. tá a bá dáfá yìí fún ìyàn tẹ́ ẹ bá kí ẹsẹ̀ yìí kí la máa sọ fún onítọ̀hún. adídí èdí àti èdí adágúndínlò làwọn ìpínlẹ̀ wọ́n ní kí wọ́n rúbọ nítorí ọmọ ká má sọ pé ìjà tí wọ́n fẹ́ lọ́jà torí dáa pé ìyẹn ni òye yín dáadáa. ẹni ní pé láìpẹ́ ọkùnrin la bá dáfà ìfún a máa ní pé pípẹ́ ètò gbígbìyàn kan ní ẹgbẹ́tẹ̀gbẹ́ tí ó ń wọ́ mọ́. à ń bẹ Ọlọ́run kan lórí ọmọ nìyí lẹ́gbẹ̀ẹ́ oníbèrè kí ó rúbọ kí ó lè di ọlọ́mọ. di ọlọ́mọ. ṣàlàyé yẹn yín kí à ń bẹ lọ́run yẹn o kí ó rúbọ kí ó lè di ọlọ́mọ. ìyá wa Fábọ́láńlé kí wọ́n dìde. à ń bẹ Ọlọ́run kan nìyí kí wọ́n rúbọ kí wọ́n lè di ọlọ́mọ. so àwọn tí wọ́n rúbọ fún àtọkọ àti ìyàwó ló ní ìṣòro náà kí wọ́n jọ rú ẹbọ yìí pọ̀. ṣé ń gbọ́ àlàyé mi? ṣé àlàyé ti yé wa? ó yá kẹ́nìkan bá máa pè fáyẹn lọ bí mo ṣe ń ta. ó yá Ifá tí mo tẹ̀ ń parẹ́. ìgbà tí ìdí di méjì odidi ọmọ ni ó ti bẹ̀ jáde. mo dé ire mú rìn rere ìrìn àsìkò ni mo mọ̀ ọ́n rìn. wọ́n kó ohun ọrọ̀ sílẹ̀ tán mo wọlé wẹ́rẹ́ bíi ọmọ olóhun bẹ́ẹ̀ èmi kì í ṣe ọmọ olóhun. ìrìn àsìkò ni mo mọ̀ ọ́n rìn. Adífá gbogbo tó ń lọ
báwọn tún òde ìbíní ṣe àjòjì gòdògbò. Ta ni ǹjẹ́ ta ni yóò bá wa tún òde ilẹ̀ yìí ṣe àjòjì gòdògbò. Ifá ni yóò bá wa tún òde ilẹ̀ yìí ṣe, ilẹ̀ yìí ṣe àjòjì gòdògbò. Mo dé ire, mo rìn ire, ìrìn àsìkò ni mo mọ̀ ọ́ rìn, wọ́n kó wọn ọ̀rọ̀ sílẹ̀ tán, mo wọlé wẹ́rẹ́ bí ọmọ olóhun, bẹ́ẹ̀ èmi kì í ṣọmọ olóhun, ìrìn àsìkò ni mo mọ̀ ọ́ rìn, adífá fún àjòjì gòdògbò tó ń lọ bá wọn tó de ìbíní ṣe àjòjì gòdògbò. Ǹjẹ́ ta ni yóò bá wa tó de ilẹ̀ yìí ṣe àjòjì gòdògbò? Ifá ni yóò bá wa tó de ilẹ̀ yìí ṣe àjòjì gòdògbò. Ṣẹ̀gbọ́n nǹkan tí Ifá yẹn sọ ń bẹ̀. Tàbá fẹ́ pàṣẹ Ifá náà gẹ́gẹ́ bí àṣẹ, kí la máa sọ fún onítọ̀hún? Ẹ jẹ́ kí n sáré pa ìtàn rẹ̀ torí ó nítàn kékeré ọjọ́ iwájú. Àjòjì gòdògbò yẹn babaláwo ni, ó dáfá nínú ilé rẹ̀ nípa sọ pé kó gbéra ìrìn àjò, pé kó sì máa lọ sí ọ̀nà ìlú ìbíní. Ó sì múra gẹ́gẹ́ bí báwo ni babaláwo ṣe ń múra ní ayé àtijọ́. Babaláwo yóò pa kájà bí mo ṣe múra, màá wá pa fún sí apá òsì, a wá gbé àpò abìrà wa, ìyẹn tí ọ̀pẹ̀lẹ̀ máa wà nínú ẹ̀ tí a ti máa ń dáfá lórí ẹ̀, màá gbé kọ́ apá. Láti bẹ̀ à ń lọ sí ìrìn àjò sí ìfẹ́. Ṣé àlàyé yẹn yé yín? Ṣé ó yé yín dáadáa? Àjòjì gòdògbò ó wá gbé. Kò sí nǹkan tí bàbá ti sọ téèyàn ò gbọdọ̀ gbọ́. Ohun tí bàbá ti sọ fún ẹ pé kó o ṣe náà ni o ní láti ṣe. Bí bá lè lọ pé kó gbéra ìrìn àjò tó tọ̀ títí tí bá ní òde àdó ni kí ó máa lọ. Ibo ni wọ́n ń pè ní àdó? Nígbà àtijọ́ ìlú ìbíní. Àdó ìbíní ni wọ́n ń pè é nígbà àtijọ́ kí ó tó padà di ẹ̀dó. Àdó ni wọ́n ń pè é. Now, láti ìlú tí àjòjì gòdògbò ti gbéra, bóyá ó dàbí pé ìyá ìfẹ́ máa sùn. Now, àjòjì gòdògbò ohun tí òun máa ṣe, ó tẹ̀lé ìlànà Ifá. Ṣùgbọ́n nílùú ìbíní tó ń lọ, ọba ti wàjà ń bẹ̀. Nígbà tí ọba wàjà, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọ́, wọ́n ń béèrè lọ́wọ́ Ifá, ta ni yóò jẹ ọba ìlú náà? Wọ́n ní ẹnìkan ṣoṣo tí Ifá mú pé kó jẹ ọba ìlú náà o, àwọn ò tí ì mọ̀ o, but ẹni yẹn kò gbé nínú ìlú ìkíní, kì í ṣọmọ ọba àná, kì í ṣe ọmọ ìjòyè kankan, kódà kì í ṣe ẹrú. Babaláwo ni onítọ̀hún o, ṣùgbọ́n babaláwo tí Ifá mú yìí o, àwọn gan ò tí ì rírí. Níṣe ni kí wọ́n lọ dúró sẹ́nu odi o,
babaláwo náà máa wọlé tòrutòru ní ọjọ́ náà àrèsì ni òun ni wọ́n sì fi jọba lótìtọ́ lódodo wọ́n lọ dó wọ́n mọ̀ pé Ifá kìí parọ́ kí wọ́n tó ṣe bí àjòjì gbogbo ṣe dé nìyẹn wọ́n bá mú wọ́n pè é wọ́n ti rí kó pakájà ó ti ṣe bí babaláwo lóòótọ́ wọ́n tún pè pé ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ yín wọ́n ní babaláwo lòun babaláwo tó kọ́kọ́ dárúkọ báyìí ẹnìkí ní kọ́kọ́ dàgbà dìbò ó lóun ò lè parọ́ náà wọ́n ní babaláwo lòun ṣe wọ́n sọ láyà pa kí ni iṣẹ́ yín wọ́n ní babaláwo lòun wọ́n bá faṣọ ara ìyá bá ṣe mú ọba láyé àtijọ́ nìyẹn wọ́n mú lù ú wọ́n yà sọmọ lára tó bá ti wá ṣèyẹ tán wọ́n á wá dọ̀bálẹ̀ fún wa ní kábíyèsí o báyìí ni wọ́n ṣe ṣe sí àjòjì gbòdògbò ní ọjọ́ tí a ń sọ̀rọ̀ yìí ẹ̀rù bà àjòjì gbòdògbò ní wọn ò bí òun nílé ọba ó ní kọ́ mọ̀ pààrùn wọ́n ní kì í ṣe pé wọ́n fẹ́ pa á wọ́n ní ohun tí Ifá sọ sílẹ̀ òun làwọn wá ṣe nígbà tí àjòjì gbòdògbò máa dórí oyè láyé òde ìbíní tún dára sí i wọ́n wá ní ta ni ò bá wa tó de ilẹ̀ yìí ṣe àjòjì gbòdògbò Ifá ni ó bá wa tó de ilẹ̀ yìí ṣe nítorí pé ogun tó ń jà wọ́n lóde ìlú yẹn tẹ́lẹ̀ Ifá tí àjòjì gbòdògbò mọ̀ òun ló fi padà tún ìlú náà ṣe tẹ̀mọ̀ pé ìlú ò ní tójú onílùú bàjẹ́ so àṣẹ rẹ̀ kí la máa sọ. Ifá ní olíbèrè Ifá ní kókó lọ Ifá. Ẹni olíbèrè pé kó ń gbọ́ kí ó bà lè òun rí ìrìn àjò ìdí méjì ẹ tó lè gbọ́ lọ́jọ́ míì kẹ́nìkan kì níbò mí kò ní kì í lọ ìrìn àjò ẹ máa wá béèrè pẹ̀lú ìbò ṣé ìrìn àjò lẹ́lẹ́dà ẹ̀ mú àbí ilé nítorí pé àwọn kan kì í pé oníbodè àjẹrọ̀gbọ̀dọ̀ tó máa gbójú kan jọ̀fẹ́ so ọ̀nà méjèèjì ó ń lọ ìrìn àjò kì í sí ń lọ ìrìn àjò ilé tó bá wù ú lè ṣe bẹ́ẹ̀ ọ̀yá àbí kan béèrè lọ́wọ́ ọ̀fà so ẹ ti ṣe ire wà nílé àjò fún ok ta ló tún mo dé rere mo rìn rere Ifá ní ẹni yìí yóò rìnà kórè ẹbọ àrìnà kò pa ní kí ó rù ó pé kó rìnà kò fà ní ẹbọ àkọ́kọ́ tí yóò ṣe lẹ́yìn ìgbà tó bá ti ṣe ẹbọ àrìnà kò fà nítorí pé Ifá ní ogún ológun ọlà ọlọ́là oore olóore kan ni yóò là oore olóore ni yóò là tó bá jẹ́ pé agboolé ni adábàá fún a ó sọ fún wọn pé àlejò ni yóò bá wọn tún ayé wọn ṣe tó bá jẹ́ pé láàrin ọ̀pọ̀ èèyàn ṣẹ́mọ̀ ọ̀pọ̀ èèyàn ìlú tí bá fi júwe ó fi júwe pé àárín ọ̀pọ̀ èèyàn tó bá jẹ́ pé àárín ọ̀pọ̀ ènìyàn ni a ti dá Ifá náà a máa sọ fún wọn wípé ẹ̀gbọ́ o ẹni tí ó bá yín tún ayé yín ṣe tí ó bá yín tún ìlú ṣe o ẹni náà ìrìn àjò ni ó ti máa wá pé àjòjì ni yóò bá wọn tún ayé wọn ṣe ṣé àlàyé yẹn yé yín. Ifá dẹ̀ ní kí onítọ̀hún lọ tẹ Ifá bí ẹ ti ṣe lẹ́ẹ̀kan ṣùgbọ́n ó pa àṣẹ kan oore ń bọ̀ fún ẹni yìí láti ìlú Benin àbí Edo State lápapọ̀ so ṣé àlàyé yẹn ti yé yín nítorí pé Ifá àwọn tó púpọ̀ ó yá mo fẹ́ tẹ́ máa fi tẹ̀lé ní báyìí
ẹ má ráhùn pé lọ́jọ́ mi o ẹ lọ kọ́ sórí dáadáa o ẹ wọ́n nílé yìí o ẹ wọ́n ilé yìí Ifá ní Ṣákítí ló gojú aró. Ṣákítí ló gojú aró. Òjò òru ní kò kànlẹ̀kùn kó tó rọ̀. Adífá fún ìṣègùn ẹ̀wí. Tí yóò rin ilẹ̀ ẹlẹ̀ lọ gbẹrẹwu. Lọ lójú omi. Àlàyé ọ̀rọ̀ yìí ẹ ní láti farabalẹ̀ dáadáa nítorí pé ìbéèrè oríṣiríṣi ni yóò wáyé lórí ẹ̀ fún yín lọ́jọ́ iwájú. So ẹ̀yin náà ní láti farabalẹ̀ gbọ́. Ìṣègùn èwí tí Ifá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó jẹ́ alágbára olóògùn tó ń ṣefá fún ọba Ẹ̀wí nílé Adó. Kò sí irú ogun bẹ́ẹ̀ tó fẹ́ wájà nínú ìlú, kò sí irú àìsàn bẹ́ẹ̀ tó ń ṣe èèyàn, kò sí irú nǹkan ohunkóhun tó bá lè máa ṣe èèyàn. Ìṣègùn èwí yóò wá oògùn, yóò sì rí ojútùú sí irú ìṣòro bẹ́ẹ̀. Ìṣègùn èwí ní agbára débi wípé ó ń gbóhùn ẹyẹ, ó ń gbóhùn àwọn ẹranko. Gbogbo ìlú ibi tí àwọn ènìyàn fẹ́rẹ̀ wà nílé ayé nígbà náà ní ìṣègùn èwí mọ̀ láì débẹ̀ rí, nítorí pé ó ní àǹfààní láti gbúrò ẹyẹ, eku, ẹja. Àwọn sì máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ẹyẹ kan lè fò láti bí yìí kó lọ sí Ghana, ẹyẹ lè fò láti bí yìí lọ sí ibi yóò wù ú. Ṣùgbọ́n ní ọjọ́ tí a ń sọ̀rọ̀ yìí, ìṣègùn èwí wá wò títí pé òun gbọ́ wípé ìlú mìíràn tún wà lẹ́yìn òkun. Ègbé ló sì máa ń gbé tó bá ti fẹ́ lọ bu yẹ̀pẹ̀ òkun àbí tó bá fẹ́ wẹ orí èèyàn lókun, ègbé ni yóò gbé dé tí òkun níbi tí ó ní agbára dé. Ó wá gbọ́ pé ìlú kan tún wà lẹ́yìn òkun, ìyẹn òkè òkun. Òkè òkun tá a máa ń sọ yìí, ìdí tó ti pẹ́sàn àbẹ̀rẹ̀ abẹ́rẹ́ sí ní jáde fún yín nìyẹn o. Àwọn alákọ̀ọ́rí, àwọn tí wọn ò nímọ̀ tó wa, wọ́n ó padà wá béèrè lọ́wọ́ wa. Mo fi ń ṣe ẹ̀sáǹpù ni o, tí mo fi ń sọ pé àwa wípé kọ́ńtírì wo ni ìṣègùn èwí lọ. Ifá ò mẹ́ńtàn kọ́ńtírì kankan o. Ẹ ń gbọ́ àlàyé mi. Ìṣègùn èwí yìí ó wá mú oògùn, ó ṣe àgbo oògùn.
àdó òògùn yìí tó bá ti nà sí omi èyíkéyìí omi yẹn máa pín sí méjì ni ó máa lè ní àǹfààní láti gba àárín rẹ̀ kọjá ẹgbẹ́ àlàyé mi ìṣègùn èwí sì ṣe bẹ́ẹ̀ ní tòótọ́ nígbà tí ó ṣe oògùn yìí tán tó dánwò ó wá gbéra ó wá lọ sọ́dọ̀ babaláwo tó jẹ́ pé onífá ni àwọn babaláwo tó lọ bá ní sákìtì lógojú aró òjò òru ní òkan lẹ̀kùnkùn kó tó rọ̀ àwọn èyí wọ́n wá ṣe bá fún ìṣègùn èwí wọ́n wá fún ìṣègùn èwí wípé ìwọ ìṣègùn èwí o ní láti rúbọ nítorí kó má bàa rí ìdíwọ́ tó fi ní padà dé láti òkè òkun tó sọ pé o fẹ́ lọ ẹ̀yìn omi ńlá ó wá sọ̀rọ̀ kan ó ní ṣó máa débẹ̀ wọ́n ní ó máa débẹ̀ ṣé ikú máa pa ń bẹ̀ ni wọ́n ní ikú ò ní pa wọ́n ní ṣùgbọ́n àti padà ibẹ̀ ni ewu wà ṣẹgbọ́n nǹkan tó sọ fún wọn ó wá dá wọn lóhùn pé ẹ̀yin méjèèjì ẹ̀ dìde sókè ẹ máa gbọ́ fáìlì. ó wá dá wọn lóhùn wípé ṣé ẹbọra ló fẹ́ pàdé òun ni àbí ìmàlẹ̀ kan ṣé ẹranko ló fẹ́ pàdé òun ni àbí àlùjọ̀nù gbogbo ó gbà pé òun ní agbára ju ohunkóhun lọ ó ṣe oògùn àdó rẹ̀ náà ó dé ojú òkun òru ẹbọ tí wọ́n ní kí òru nígbà tó máa dé ojú òkun ó pe àyájọ́ àdó yìí ó pèsè ojú òkun ó sì na àdó náà ó nà sí òkun òkun sì pín sí méjì ìṣègùn èwí ó sì rin àárín òkun yẹn lọ lórí ìyàngbẹ ilẹ̀ títí dé òdì kejì omi náà ìṣègùn èwí ó ti tún ń gbóhùn ẹyẹ ó ti tún ń gbóhùn eku bí a ti sọ pé aláràmọ̀dà èèyàn ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ́hùn ó ti ń gbọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ ó sì ń ṣàlàyé ohun tí oògùn tí ó ń ṣe àwọn náà eléyìí tí wọ́n mọ̀ wọ́n ń sọ ó sì bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn ó sì làdé bí pé olówó nínú ìlú ibi tó lọ nílé òkèèrè náà kò sẹ́nì kankan tó là tó lówó tó ṣùgbọ́n àwọn ẹlẹ́yẹ wá ní èṣù ní ògbómo lápákan ọ̀kẹ́rẹ́ mo ní ọpọ́n ọ̀là sún kàkà ọ̀nà rìn ó lé gbádìgbádì ojú ọmọ awo tó lò wọ́n ń ta ló lé kàn wọ́n ní arákùnrin tí wọ́n ń pè ní kí lorúkọ ẹ̀ ìṣègùn ẹ̀wí òun ní òrúbọ àwọn ẹlẹ́yẹ fẹ́ dánwò ṣùgbọ́n ìrúbọ ẹ̀yẹ èṣù orí nǹkan láti gbé síwájú wọn pé ẹ ó yá ẹgbàá o ẹ má dìjà ẹ̀ àwọn ẹlẹ́yẹ tó ń bá gbéra pé ẹnìkan wá síbí á wá kó gbogbo èrè yìí lọ sí ìlú tí àwọn ò ní gbà agbára tó wúlò yẹn wọ́n wá lọ bàjẹ́ bẹ́ẹ̀ àdó yìí gbogbo èròjà tó ń lò kò lè rí nílẹ̀ ibi tí ó lọ báyìí ni ìṣègùn ẹ̀wí tó ṣe ráàrá gbé sí ẹ̀yìn òkun àlàyé mi ò yé yín bí ṣé àlàyé yìí yé yín sí ìṣègùn èwí ṣe kí ni ó ráàrá gbé sí ẹ̀yìn òkun ó ráàrá gbé sí ẹ̀yìn òkun àyìn ó dì ló ń yin babaláwo nítorí nígbà tí ó fi dé tó fi kẹ́rùkẹ́rù pé kó máa bọ̀ nílé ó mú àdó rẹ̀ yìí
ó dé ojú òkun ó na àdó rẹ̀ yìí sí ojú òkun ó tún pe àyájọ́ bí ó ṣe máa ń pe àyájọ́ rẹ̀ ṣùgbọ́n òkun òpin o níṣe ojú ibi tó na àdó sí ibẹ̀ ni òkun gangan parapọ̀ sí nítorí pé ayé ti ní ọwọ́ sí ọ̀rọ̀ rẹ̀. Pẹ̀lú àlàyé tí a wá ṣe yìí ta ló lè bá wa pàṣẹ Ifá náà? Àṣẹ. Ta bá dábàá ìfúnyàn kí la máa sọ fún ìyá wa? Ifá ní òun rí ire òkè òkun ire òkè òkun fún. Ṣùgbọ́n kí ó rúbọ kí ó lè kó èrè padà sílé. Ifá ní kí ó má dẹ́jà kí ó má dẹ́jà kí la ń pè ní pé kí a má dẹ́jà kó má ṣe àfojúdi kó má ṣe mo gbọ́n tán mo mọ̀ tán kí ẹni yìí má gbọ́ kúrò lé oògùn nìkan. Kí ó máa rú kí oògùn lè máa jẹ́ fún ẹbọ pé kìí ṣẹbọ ẹbọ nìkan ní òòlù tí ó rí lókè òkun yìí oògùn náà ló máa lò ṣùgbọ́n ìbárú ẹbọ pẹ̀lú ẹ̀ tàbá sọ pé ẹbọ nìkan ni kó máa lò ó ṣeé ṣe kẹ́bọ yẹn nìkan kó má lè gbé dé ẹ̀yìn òkun ó yẹ kó rúbọ sọpọ́tì oògùn yẹn. Kí ọjọ́ Ifá jẹ ní alákọ̀ọ́mọ rẹ̀. Kí Ifá ní olùtọ́nà rẹ̀. Ifá ní bí ẹni ṣe ṣe gbogbo nǹkan ẹ̀ ní àràmọ̀dá. Ifá ní ó ní àwọn ọ̀tá tó gbé ló tán nípa rẹ̀. Ifá ní ẹbọ ní. Ẹni ní àwọn ọ̀tá. Ó lé àwọn ọ̀tá tí wọ́n sọ tí wọ́n nípa rẹ̀. Okay. Ṣé o ti ní àṣẹ mìíràn? Ifá ní pé ẹni yìí tí ó dára pé àwọn ẹlẹ́yẹ ń bá fínra. Òun náà làwọn ẹ̀yẹ́ sábà bẹ̀rẹ̀. Ṣáàkì tí ló bójú aró, òjò òru ni òkanlẹ̀kùn gbóná rọ̀, adé á fún ìṣègùn ẹ̀wí tí ó rinlẹ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ wù lọ lójú omi. Àti gbọ́ pé ẹni lọ sí òkè òkun. Ẹni tó wá dáwà lọ́dọ̀ yóò ó lè má tí ì lọ sí òkè òkun. A wá sọ pé ire òkè òkun wà fún onítọ̀hún. Yóò sì rí èrè láti òkè òkun wálé. Ṣùgbọ́n lọ́wọ́ wá dáwà ìfún èèyàn tó yẹ kó wà nílùú òyìnbó ńkọ́. Ó sì kù díẹ̀ o. Now, Ifá ní ire òkè òkun fún ṣùgbọ́n kí ó rúbọ kí ó lè kéré òkè òkun yẹn padà wálé. Ó sọ pé yóò lọ. Ṣùgbọ́n tó bá dé ọ̀hún o, kó má retí pé òun máa lè padà tí ò bá rú àrùpé ẹbọ. Nǹkan kan tàbí ìkejì ni yóò dí lọ́wọ́. Nínú kó má rí ìwé ìgbélùú gbà tẹ́ bá ta fún èèyàn lókè òkun. Ẹni láti sọ fún ẹni náà wípé ó ń rí ìdíwọ́ kan láti kí ó má lè wálé ní àkókò yìí.
àlàyé yé yín ó rí kí ni òun yóò wá sọ fún yín pé ìwé ìgbèlú ni pé bẹ́ẹ̀ ni bàbá òun yóò wá sọ fún yín pé iṣẹ́ òun ni òun ló ń dìhun ní ọwọ́ ṣùgbọ́n ẹni yìí rí ìdíwọ́ ó sì lè jẹ́ pé àwọn òbí rẹ̀ náà ni wọ́n wá badálágà àmọ́gbúrò lágbájá ẹ̀ ó sọ fún wọn pé kì í ṣe pé ó kú o ṣùgbọ́n ìdíwọ́ kan ti wà nílé ayé rẹ̀ níbi tí ó wà. Àlàyé yẹn yé yín. Now, a ó tún wá pàṣẹ síwájú sí pé ẹni yìí ń ṣe oògùn yóò sì máa jẹ́ fún àbí oògùn jẹ́ fún ìṣègùn ewì ṣùgbọ́n oògùn náà kì í pẹ́ títí tó fi máa ń bàjẹ́ tá a bá ṣe àwúre fún tó bá ti lò ó díẹ̀ báyìí á tún bàjẹ́ àwọn ọmọ ni wọ́n bàjẹ́ ibẹ̀ ní ọ̀rọ̀ táyẹ̀ ti dé o now àwọn ẹlẹ́yẹ ni wọ́n bá ẹlẹ́yẹ ni wọ́n bá iṣẹ́ rẹ̀ jẹ́ ǹjẹ́ ó lẹ́ni tẹ́lẹ̀ yẹ olùbáṣẹ́ jẹ́ nígbà tí ìṣègùn èwì tá a sọ pé ó ní àràmọ̀ǹdà ẹlẹ́yẹ padà lọ báṣẹ́ ìjẹ́ kí ni mo pè é nítorí pé ìránṣẹ́ Olódùmarè ńlá pàtàkì ni àwọn ẹlẹ́yẹ ń ṣe Olódùmarè ló fún wọn ní pàṣán tí wọ́n lè fi na ọmọ ènìyàn tí ò bá sì sí àwọn ẹlẹ́yẹ ọmọdé gan a máa yájú ságbàlagbà ìwà burúkú ìbá ti pọ̀ jàrá ṣùgbọ́n nítorí wípé Olódùmarè ráwọn kan kó máa bójútó ilé ayé lára àwọn ni ẹlẹ́yẹ àwọn ẹlẹ́yẹ yẹn ṣé mo pé kì í wá ṣẹlẹ̀ bí nìkan lẹ́lẹ́yẹ wà báyìí ó wà káàkiri àgbáńláyé àwọn sì mọ̀ wípé ó yẹ kó ṣètùtù kan nílùú ibi tó ti wá ṣùgbọ́n tí kò ṣe ètùtù náà ṣé àlàyé yé yín dáadáa ẹ gbọ́ àlàyé náà dáadáa ìwúre wa yóò gbà o kí a tó máa fi èyí ṣe ìlọ ṣé gbogbo yín eléyìí tẹ́ fẹ́ rìkọ́dẹ̀ ti rìkọ́dẹ̀ eléyìí tẹ́ fẹ́ kọ sílẹ̀ ẹ ti kọ sílẹ̀ eléyìí tẹ́ fẹ́ kọ sórí ẹ ti kọ sórí ojú òní ti gbogbo wa o. àṣẹ wa. kí a máa fi eléyìí ṣe ọ̀rọ̀ kéékèèké kí ó tó di pé ó máa di ọ̀la tá a máa ṣàlàyé ẹ̀ pátápátá ọdún Ifá wa ó di ẹ̀yin tẹ́ ń wò wá nílé ọdún Ifá wa di on the 15, 16, 17 nínú oṣù October tá a wà yìí ó dẹ̀ ṣeé ṣe kí ẹ máa rí wa fún bí ọ̀sẹ̀ méjì tí a máa fi ṣe ọdún Ifá náà so fún dé yìí ẹ ò ní bínú sí wa a tún máa ṣàlàyé ẹ̀ náà ní ọ̀la ṣùgbọ́n tó bá di ọ̀la odù tí a ó máa sọ̀rọ̀ nípa rẹ̀ ní Ọ̀bàrà Méjì nítorí pé Ifá Èkìtì ni àwa ń tẹ̀lé àgbọ̀lú àgbọ̀yé o. Ifa Academy and effective learning about Ifa Academy. Ifa ọ̀rìnà ìgbín àtòrí ẹni tí ó sùn ṣe. Ifa Academy. Mímọ̀ nípa Ifá dára púpọ̀ la ṣe lórí amóhùnmáwòrán Ọba Ẹ̀là TV. Ifa Academy. Ìkọ́ni nípa òbí kọ̀ọ̀kan nínú Ifá àti àlọ́.